Uwe ìyìnrere ti Jòhánù orí karùndínlógún bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kejìdínlógún títí fún ìkẹtàdínlọ́gbọ̀n. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà. Bí ayé bá kórìíra rẹ ẹ mọ̀ ọ̀fọ̀ wọn ti kórìíra mi ṣáájú ó bá jẹ́ ọ̀fọ̀ tayé rẹ̀ ń ṣe ayé ò bá ti fẹ́ràn wọn tẹ̀ ṣùgbọ́n túdà ọ̀fọ̀ ẹ̀mẹ́ ẹ̀ sí tayé túdà náà èmi ti yà mẹ́ sọ́tọ̀ òrò nínú ayé túdà náà ráyé ṣe kórìíra rẹ ẹ̀ràn tí ọ̀rọ̀ ni mo ti wí rún ọ̀fọ̀ ọmọ ọ̀dọ̀ ẹ̀ ń gbórin ju Olódùmarè rẹ lọ o kọ́n bá ti ṣe inú níbi ní sinmi wọn á ṣe inú níbi ní sinmi pẹ̀lú kọ́n bá ti pa ọ̀rọ̀ rẹ̀ mímọ́ wọn á pa tu ẹnẹ́ mọ́ pẹ̀lú àmọ́ lọ́kọ̀ọ̀rùn ẹ̀ wọn má ṣe rún ẹ́ túdà orúkọ rẹ̀ mi nítorí wọ́n mú ọ̀nìrè ràn mí ó bá jẹ́ ọ̀fọ̀ èmi sì wá tí ń bá wọn sọ̀rọ̀ wọn bá ti nẹ́sẹ̀ nọ̀rùn ṣùgbọ́n nísẹ̀yìn wọn di aláìríwí túdà ẹsẹ̀ wọn ọ̀nìkan nírè bá kórìíra rẹ̀ mi ó kórìíra bá mi pẹ̀lú ó bá jẹ́ ọ̀fọ̀ èmi ìṣe lọ́kọ̀ òṣẹ́ rí ọ̀nìkan ní ṣìṣe rí náà rí wọn bá má ti nẹ́sẹ̀ nọ̀rùn àmọ́ nísẹ̀yìn wọn ti rí wọn dẹ́ ti kórìíra tẹ́mtí bá mi àmọ́ ìwé iṣẹ́ tí ọ̀rọ̀ rà kọ́ nínú òfin wọn ó lè ṣe ọ̀fọ̀ wọn kórìíra mi náà láì nẹ́ẹ̀tì túdà náà dérò lu tùnú náà bá dẹ̀bọ̀ ọ̀nìrè mi máa ran sí mẹ́nà tọ̀dọ̀ bá mi wá ẹ̀mí ó tìtọ́ náà rèm tí ọ̀dọ̀ bá mi bá òun náà rè má jẹ́rìí mi ẹ̀mẹ́ pẹ̀lú mi á jẹ́rìí mi túdà ọ̀fọ̀ ẹ̀mẹ́ ti ródò tì mí náà tún pilẹ̀ṣẹ̀ wá. Ọlọ́run Olódùmarè kó búùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀ àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùwà.